ó ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn Sikun Awon Amotekun ti ìpínlẹ̀ Ondo ó tẹ àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn nípínlẹ̀ Sokoto lọ́hùn-ún látàrí àkọlù táwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ṣe nípínlẹ̀ Sokoto ní kòpẹ́kòpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò yìí àwọn báńdíìtì wọ́n mà ti ń ya wá sọ́dọ̀ wa ń bí ẹ̀yin èèyàn àwọn mọ́kàndínlógójì àwọn báńdíìtì ní Sikun Awon Amotekun ló tẹ̀ lónìí o nínú igbó kan nípínlẹ̀ Ondo ń bí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ dákọ̀dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ kí wọ́n yànnàná ẹ̀ fún yín bó ti ṣe jẹ́ gan ní pàtó bó ló ṣe jẹ́ ọ̀nà wo ni wọ́n gbé gbà bó ni wọ́n ṣe rí wọn mú gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín ẹ dákọ̀dábọ̀ ẹ bá ń wá nǹkan fìdílé kẹsì máa bá ń pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kí n sáré gbé yín débẹ̀ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní ọjọ́ kérésì ìyún 25 of December ọdún 2025 táwọnú rẹ̀ yìí ni àwọn ọmọ ológun Amẹ́ríkà ni wọ́n ṣe àkọlù eléyìí tí wọ́n ń pè ní air strike tí wọ́n rán ọ̀pọ̀lọpọ̀ àwọn àdó olóró tí ń dún gbàmù tí wọ́n rán sí káàmpù àwọn báńdíìtì nípínlẹ̀ Sokoto lọ́hùn tí wọ́n jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn báńdíìtì yìí tí wọ́n jẹ wọ́n run tí wọ́n sì pa wọ́n nípakúpa nípa àyà ẹ̀yin èèyàn lẹ́yìn ìwà ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn báńdíìtì yìí ni wọ́n ti ń sá kolobá káàkiri tí wọ́n sì ń wábi tí wọ́n ò forí pamọ́ sí bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti ń sá wá sílẹ̀ Yorùbá o lọ́kọ̀ọ̀kan léjèèjì torí kójú má rí ibi báyìí gbogbo ara lóògùn ẹ̀ wọn mọ ibi tó kàn táwọn ọmọ ológun Amẹ́ríkà ìyún Department of War tí wọ́n tún rán gbogbo àwọn mísáì wọn àwọn àdó olóró tí wọ́n tó ń jù tó jẹ́ pé àwọn báńdíìtì gan ò mọ ibi tí gbogbo àwọn àdó olóró yìí títí ń bọ̀ tàbí ibi tí ó láǹdì sí eléyìí ló wá jẹ́ kí jànàjànà kó dé bá wọn tó fi bẹ̀rẹ̀ sí ní sá kolobá káàkiri tí wọ́n sì wá ibi ìtura tí wọ́n fẹ́ forí pamọ́ sí ẹ wò ó wọ́n ti sá wọ ìpínlẹ̀ Ondo ti ìpínlẹ̀ Ondo sì la ẹ̀ṣẹ̀ ń rí báyìí àtúntì mọ àwọn ibi tí wọ́n ti sá wọ̀ tí ò bá kí ṣe wípé àwọn Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo wọ́n gbáradì tí wọ́n múra tán tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn lọ́kùnkúndùn wọn bá má ṣe kòńgẹ́ àwọn 39 terrorists tí wọ́n gbá mú lọ́sàn-án òní ẹ wo ọ̀rọ̀ yìí gbẹnu tán o ẹ̀yin èèyàn mi ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ wọ́n ní pé ó ní pàréèdì kan tí àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ń ṣe lọ́wọ́ nípínlẹ̀ Ondo tí wọ́n pè ní NBA Month Patrol ni wọ́n pe patrol yìí wọ́n ní inú igbó kan ń bẹ tó jẹ́ pé inú igbó rìsáàfù wọn ni wọ́n ní Ẹgbẹ́ká Axis lórúkọ igbó yìí tó jẹ́ pé igbó kan tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rọ́rìstì àwọn bandit àwọn ajínigbé àwọn afẹ̀mí ẹni ṣòfò tí wọ́n pọ̀ sí dáadáa ni nígbà tó ti wá rí bẹ́ẹ̀ ni wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ Ondo ìyún gómìnà Lucky Ayédàtiwa ló pàṣẹ fún àwọn Àmọ̀tẹ́kùn wípé kán lọ finúgbó yẹn kán lọ fi ṣe ibùgbé kán rí dájú pé àwọn Àmọ̀tẹ́kùn àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n pọ̀ síbẹ̀ dáadáa torí pé ìsọsẹ́ àwọn afẹ̀míṣòfò àwọn bandit àwọn kidnappers lónírúurú àwọn tí ń rọ́ọ̀bù lójú ọ̀nà pé ìsọsẹ́ wọn ti pọ̀ jù nínú igbó yẹn pé inú igbó yẹn sì ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fi ṣe ibùgbé wọ́n nítorí pé wọ́n á fi bẹ̀yẹn ṣe ibùgbé ló wá jẹ́ kí wọ́n tètè kófìrí àwọn bandit tí wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn nípínlẹ̀ Sokoto lọ́hùn wọ́n ní bó ṣe ń kó nípínlẹ̀ Sokoto ní lára wọn ni wọ́n ń ya wọnú igbó yìí lọ kódà wọ́n ní tẹ́ bá rí ibi tí wọ́n páàkì mọ́tò wọn sí nínú igbó pé ó jìnnà sí ọ̀gangan ibi tí wọ́n wà gangan pé kódà ibi tí wọ́n wà yìí wọ́n ti ń gbábẹ̀ dáadáa tó yìí ti ń múra láti tẹ̀dó síbẹ̀ kó tún bá lè máa farabalẹ̀ máa sọsẹ́ nílẹ̀ Yorùbá wọ́n ní ìpínlẹ̀ Sokoto lọ́hùn lókè ọ̀yá pó ti ń gbóná mọ́ wọn páwọn ọmọ ogun Amẹ́ríkà
wọ́n ti ń finá mọ́ wọn tí wọ́n sì ń dínkòkò mọ́ wọn léraléra ni tó jẹ́ pé ara wọn ò gbà á mọ́ lọ́pọ̀lọpọ̀ wá fi bẹ̀rẹ̀ sí ní sá kolobá káàkiri láti rí i dájú pé wọ́n rí ebi ìsinmi tí wọ́n tún fi tẹ̀dó sí. wọ́n ní kọ̀mọ́ndà àwọn àmọ̀tẹ́kùn yìí ìyún Mr. Adétúnjí Adélẹ́yẹ òun náà ló ń jáde sọ̀rọ̀ lánàá òde yìí tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀kùn ó bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ ọ̀hún láwẹ́láwẹ́ ó mú lábala ni ó ní agbègbè ibi táwọn ti ṣe kòńgẹ́ àwọn 39 suspect àwọn terrorist yìí wípé ẹlẹ́gbẹ̀ká àṣìṣì ni ní Ose local government area kódà wọ́n ní pé ọ̀gángan bí tí wọ́n ti mú wọn pé ó jẹ́ ọ̀gángan bí tí wọ́n ti pa ọba kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún sẹ́yìn ọba Olúfọ̀n tìlú Ifọ̀n ọba Olúfọ̀n ti ìlú Ifọ̀n wọ́n ní pé ọ̀gángan bẹ̀ gangan ni wọ́n ti ṣe kòńgẹ́ àwọn bandit yìí tí wọ́n sì rí dájú pé wọ́n arrest gbogbo wọn pátápátá ni tí ò ṣẹ́kù kankan nínú wọn. wọ́n ná àwọn tí wọ́n arrest yìí pé látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ Operation Patrol NBA month patrol ìyún ember patrol wọ́n ní pé àwọn tí ìsìnkú wọn ti tẹ̀ wọ́n ti ń lọ sí bíi 100. wọ́n ní lánàá yìí nìkan páwọn 61 ní ìsìnkú àwọn àmọ̀tẹ́kùn ló tẹ̀ nínú igbó láwọn bandit àwọn terrorist tí wọ́n ti wọnú igbó ìpínlẹ̀ Ondo tí wọ́n ti fẹ́ máa tẹ̀dó síbẹ̀ ẹ wá rí i pé èèyàn gbọ́dọ̀ máa fojú méjèèjì sùn mọ́ báyìí bí wọ́n ṣe ń lé àwọn bandit yẹn ó bẹ́tà káwọn ọmọ ológun Amẹ́ríkà kàn wulẹ̀ jẹ gbogbo ọrùn pátápátá kó má ṣẹ́kù kankan torí bí wọ́n ṣe ń jẹ wọ́n láàbọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì nínú wọn wọ́n ń yọ bọ́rọ́ tí wọ́n ń sá àsálà tí wọ́n sì ń wá bí ìtura tí wọ́n tún lọ tẹ̀dó sí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti ń wá sílẹ̀ Yorùbá ń bí àkókò rèé fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa àwọn local security àwọn ọlọ́pàá gbogbo àwọn agbófinró pátápátá láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti máa kíyèsí gbogbo bọ́dà táwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n fẹ́ máa gbà wọlé pàápàá jùlọ sílẹ̀ Yorùbá torí tó bá ti kúrò ní ọ̀dọ̀ wọn lọ́hùn àkọ́kọ́ náà gbogbo wọn pátápátá báyìí wọ́n ti wà stranded torí pé wọ́n ti jẹ lẹ́run wọ́n ti jọ̀nà wọn run bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń kanra wọ́n ti lùsì gbogbo dúkìá wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bọ̀n tí wọ́n fi ń ṣọṣẹ́ wọ́n ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú àkọlù táwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n ṣe sí wọn. bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ti wábì kan tọ́kàn wọn ti balẹ̀ báyìí nílẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí lọ kidnap láti fi réèsì owó gbogbo àwọn owó ransom tí wọ́n bá ń gbà ní ó tún bẹ̀rẹ̀ sí ní fi ìkú ìpò ara wọn padà eléyìí ló wá jẹ́ kí àwọn agbófinró wa kí wọ́n tètè tají kúrò lójú oorun kó sì múra síṣẹ́ bó ṣe tọ́ àti bó ti yẹ gan torí pé kí ni ojú báyìí làlá kan fi ń sọrí o ẹ̀yin èèyàn ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá ń pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára kọ̀mándà àwọn àmọ̀tẹ́kùn yìí ìyún Mr. Adétúnjí Adélẹ́yẹ wọ́n sọ̀rọ̀ síwájú wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o àwọn tí ń gba gbogbo information lọ́wọ́ àwọn tí wọ́n mú yìí àwọn tọ́wọ́ tẹ̀ àwọn 39 suspects tí wọ́n sọ pé wọ́n ń bọ̀ láti ìlú Kaduna lọ́hùn tí gbogbo wọn tí wọ́n ń rọ́bọ̀ wá sílẹ̀ Yorùbá ń bí pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo wọ́n nínú àwọn tí wọ́n mú yìí pé láàrin bíi 18 to 45 years ní range tí gbogbo wọn wà pé wọ́n sì ń ṣe proper documentation àwọn information wọn lọ́wọ́ wọn láwọn kan ń bẹ́nu wọn tó jẹ́ pé àwọn òǹjà olóró ni wọ́n bá ní ọwọ́ wọn pé gbogbo wọn pátá ni wọ́n fojú winá òfin bẹ́ẹ̀ sì ni wọ́n nínú àwọn tí wọ́n mú yìí láti ìgbà tí àwọn NBA patrol yíyún ember patrol tó ti bẹ̀rẹ̀ wọ́n ní àwọn 6 ń bẹ́nu wọn tó jẹ́ pé kidnapping ni wọ́n mú wọn fún bẹ́ẹ̀ sì làwọn kan ń bẹ àwọn bíi 6 náà tó jẹ́ pé àwọn réèpù ń ti wọn ni wọ́n fi tipátipá wọ́n fi bá àwọn èèyàn lò bẹ́ẹ̀ sì náà ni pé àwọn 2 kan náà tún bẹ́nu wọn tó jẹ́ pé anti-grass law àbí nǹkan ni wọ́n pè wọ́n gbogbo wọn lápapọ̀ wọ́n ti lọ sí bíi 100 báyìí tí Sikun àwọn àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo tí ó ti gbámú ẹ̀yìn èèyàn kódà
àwọn commandant àwọn àmọ̀tẹ́kùn yìí wọ́n tún sọ̀rọ̀ síwájú sí o bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé níparí ọdún yìí ni ọ̀rọ̀ ember patrol yìí ẹni yóò parí tí ó sì fẹnu tì síbì kan pé àmọ́ o pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ yìí àwọn ò ní sùn o bẹ́ẹ̀ sì làwọn ò ní sinmi wípé lọ́wọ́lọ́gán táwọn bá ti ń bọ́ sínú ọdún tuntun báyìí inú ọdún 2026 wípé àwọn ò tún bẹ̀rẹ̀ another fresh patrol pé lé wọn jáde phase 2 ni wọ́n pè é wọ́n lélẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kìíní lọ́dún 2026 ni lé wọn jáde phase 2 patrol ni ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti rí i dájú pé ara ò ní rọkùn bẹ́ẹ̀ sì lára ò ní ra díẹ̀ àyè ò gba àwọn bandits nípínlẹ̀ Ondo rárá bí ti ń wò mọ́ ẹ wá rí pé gbogbo àwọn ìpínlẹ̀ tó kù ní ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá báyìí wọ́n gbọ́dọ̀ tají lójú oorun láti rí i dájú pé gbogbo wọn bọ́ cool up torí ó ń bọ̀ báyìí àwọn náà là ń dẹ́ẹ̀dẹ́ o ẹ̀yin ẹ̀mí ẹ bá ń comment kẹ́ máa like ẹ sì máa pín fọ́nrán káàkiri wọ́n ní gómìnà tìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa wípé ó ti pa láṣẹ fáwọn wípé ẹnikẹ́ni tí ó bá wọnú igbó ẹlẹ́gbẹ̀ká lọ pé gbogbo wọn pátá wọ́n gbọ́dọ̀ ní permit dání pẹ́ni tí ò bá ti ní permit dání illegal ni o illegal working kò gbọ́dọ̀ kófìrí ẹ̀ nínú igbó ìtorí pé inú igbó yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣiṣẹ́ láabi ni wọ́n fi ṣe bùgbé tó jẹ́ pé tó má ti jíyàn gbé báyìí inú igbó yẹn ni wọ́n ń lọ tààràtà àwọn àmọ̀tẹ́kùn yìí wọ́n sì ti kún bẹ̀ bámbám ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọ́n ti fi inú igbó yìí wọ́n ti fi ṣẹlẹ̀ láti rí i dájú pé wọ́n ń ṣọ́bẹ̀ lọ́sàn-án àti lóru láti rí i dájú pé kò sí àwọn bandit kankan tí ó survive nínú igbó yìí adáàbísáyé tó yín létí ní gẹ́gẹ́ bí ìlérí tí àwa ṣe fún yín pé àníjẹ́ kójú wa fọ́ bẹ́ẹ̀ náà láti níjẹ́ kí etí wa di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sòlódẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ìwọ sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.